الثانية المباركة. adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba alágbára. Ọba tó fi ìmọ̀ ṣàgbéde àyíká ara rẹ̀. Ọlọ́run bá sọ tó bá sọ̀rọ̀. Àbáwọn onímọ̀ tó bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ wọn Allahu Ta'ala. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo ẹ̀ ń gbọ́ wa dáadáa. Tẹ́ bá ń wò wá. Kẹ́ mọ́ gbọ́ wa pẹ̀lú làákàyè. Ẹ sì máa bá wa share program yìí. Ẹ̀kọ́ la fẹ́ kọ́ láàárọ̀ yìí. Ṣé ẹ rí Islam nídìí ìwòsàn. So a sì gbọ́dọ̀ mọ ntí kálukú gbé dání. Ìyẹn ni ó fi àyè lẹ̀ láti mọ̀ pé àwọn tó ń fi lára sọ̀rọ̀ àwọn tó ń fi kíta sọ̀rọ̀ nínú Islam á dá ọmọ yàtọ̀. Àwọn tó bá níṣẹ́ tó fẹ́ ṣe fún Islam á dá ọmọ yàtọ̀. Oríṣiríṣi ìlànà ètò ní Islam gbé dání. Kéèyàn kọ́ mọ́ ń kéwú nímọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn ká dá lè kéwú kalẹ̀ iṣẹ́ ni ó dúró. Ṣùgbọ́n ní gbogbo ilé kéwú ó ní àwọn syllabus tí kálukú ń treat. Ẹgbẹ́ mo sọ fún ẹjọ́ gbogbo ẹ̀ tẹ̀ ń gbọ́ wa. Mo fẹ́ kí ẹ bá mi kọ́mẹ́ǹtì pé ǹjẹ́ kí ní ẹ̀ ń kílíà. So tó bá ń kílíà ẹ máa bá wa share rẹ̀. Mo fẹ́ ṣe àpèjúwe ìlànà tá a lè fi ṣe ìtúsílẹ̀ fún ènìyàn tó bá ní spiritual attack bóyá àlìjànnú wọ èèyàn lára. Ìlànà wo làlìjànnú fi máa ń wọ èèyàn lára? Àkọ́kọ́ ẹ jẹ́ á máa tọ́jú ilé ìgbọ̀nsẹ̀ wa ká sì máa tọ́jú ara tá a bá tọ̀. Ẹjọ́ gbẹ̀yìn olólùgbọ́ mi ẹ máa bá ń kílìkì love and life kẹsì mo ṣe àrẹ. So tí kálukú gbé dání ọ̀tọ̀ọ̀tọ̀. So àwọn syllabus lè má sí nílé kéwù tí kò sínú. Ó dàbí pé kí nìyẹn ò sí dáadáa. ń sọ̀rọ̀. So ntí kò bá sí nílé kéwù tí kò túmọ̀ sí pé ó di haram. Kò sí nǹkan nílé kéwù tí ẹ̀yin ò tí ì tiẹ̀ kò túmọ̀ sí haram. So nínú àwọn nǹkan táwa ń ṣe lọ́dọ̀ wa ń bì lẹ́yìn ìgbà tá a bá kọ́ yẹn ní ìmọ̀ ẹ̀sìn à ń kọ́ yẹn ní tawhid à ń kọ́ yẹn ní mẹ́ẹ̀sìn à ń kọ́ yẹn ní mọ̀fíkì náà ò sọ́rí kù gbogbo ẹ̀ là ń kọ́ yẹn tí mo dẹ̀ ṣe tíra lórí ẹ̀. So à ń kọ́ yẹn ní ìmọ̀ bí yẹn ṣe lè ṣe wòsàn bí yẹn ṣe lè dá dúró òun ló fà á ẹ fi lè rí èmi Ṣéhù Abdulrasheed Agbára Omi lọ́dọ̀ ẹnìkan kan láti wá ràn lọ́wọ́ kan. So ọ̀dọ̀ Ọlọ́run ni mo ti wá ràn lọ́wọ́. Olówó ṣe pọ̀ tó ní Nàìjíríà yìí mo ń ṣàdúrà fún everybody mo dẹ̀ like everybody mo dẹ̀ nífẹ̀ẹ́ everybody mi ò dẹ̀ pẹ̀gbẹ́ everybody inú mi dẹ̀ dùn sí everybody. Ṣùgbọ́n ntọ́lọ̀ ń ṣe fún wa ntọ́ agbẹ́dá ní ó kọjá ká mọ́ bàbá kẹ́ẹ̀pẹ́ o àtúndé o a nídìí nǹkan kan o a nídìí ìrànlọ́wọ́ o. Kódà tó fi lórí program wa tá ń sponsor nínú àwẹ̀ látọ̀dún tá a ti ń ṣe à ń lo TV à ń lo rédíò àkàn olówó kankan lára pé dápẹ́ ìsàlẹ̀ àfẹ́ tó bá gbọ́ wa tó pè wá pé a ní interest láti ṣèrànlọ́wọ́ fún yín kí ló fà èèyàn dá dúró. Ẹ dákun ẹ̀yin èèyàn mi sẹ́yìn gbọ́ ká tó di ká wọnú ẹ̀kọ́ ní ìnífẹ́ ká wọnú ẹ̀kọ́ tán gbogbo ẹ má ṣe kàn rárá no. Ṣé rí tí a bá yọ ọwọ́ ìwòsàn àbí ìtúsílẹ̀ kúrò nínú Islam à ń tara wa jẹ ni o à ń tara wa jẹ ni. Kí ọkọ kò lè kí ó tán kó lọ kọ́ bíríkìlà àbí kó lọ kọ́ káfíńtà bí ìgbà tí àwọn kan wé sí bí ọdún 8 9 10 lè kí ó dá rárá. A gbọ́dọ̀ kọ́ àwọn ẹ̀kọ́ àkíkà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sáwọn èèyàn iṣẹ́ kéwù is like doctor. Ṣùgbọ́n ọ̀nà tí kálukú yà sí ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ẹlòmíín wà wọ́n lè jẹ́ pé wọ́n mọ̀ pé wọ́n káàkiri ní wáàsí ọ̀nà tí wọ́n lò. Àwọn ẹlòmíín wọ́n á jókòó wọ́n á ti jálàbí wọ́n á mọ túyàn sílẹ̀ iṣẹ́ nífẹ̀ẹ́ tó bá qualify tó mọ̀ nípa ẹ̀. So lára àwọn nǹkan téèyàn lè mọ̀ tó fi lè jókòó tó sì mọ wá bá torí pé ṣètáàní yóò mọ lọ attack kò sígbà ṣètáàní yóò mọ attack tó bá dé attack àwọn kan gbọ́dọ̀ wá lé tó máa lé kúrò lára èèyàn ẹjọ́ só kílẹ̀ àdáadáa tẹ́ ń gbọ́. So
ká bẹ̀rẹ̀ láti bí tí àlìjànú bá wọlé sí ìyàn lára àwọn àlìjànú yẹn wọ́n stọ́bọ̀ jura wọn lọ bá a ti ń ṣe nìsín àti practicalize ẹ̀ lójú àwọn kí n tán náà dẹ̀ rí bá a ṣe ń ṣe ṣe rí àkọ́kọ́ tí dínú bá wọlé sí ìyàn lára tán bá gbé wá báyìí ó ní bẹ́ẹ̀ sí máa ka àwọn kí ó yẹ ẹ gbọ́dọ̀ ṣe ìdí ohun mo fẹ́ fi ẹnìkan ṣe experiment nínú ọmọ kéwù kan ẹ̀wà ẹni tó bá wà òun ló hàn sáyé gẹ́gẹ́ àpẹẹrẹ ẹ fẹ́ lé dínú kúrò lára èyí ábùkà nílò etí ọ̀tún rẹ̀ dà ǹjẹ́ sẹ́wọ̀n pé ẹ ti mọ bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí ẹni tí gbọ́ ohùn mi báyìí àbí ẹni pé mo ti ṣe ìdí ohùn tó jẹ́ sí nínú ẹ bá ń gbọ́ ohun yẹn so àyà yóò mọ̀ já yóò ti mọ̀ pé wàhálà dé ìbọn kí n máa sọ pé aláàbà aláàbà sádàlálàlà sádàlá yóò máa farabalẹ̀ inú rẹ̀ yóò máa dùn yóò ra gbọ́ pamọ́ so láti sọ pé gbogbo nǹkan ó lẹ́kọ̀ọ́ ẹni tá a bá fi rán kò lè ṣe náà lọ so gbogbo ẹni tó bá tọ́lọ̀ bá rán yóò mọ̀ gbà ó tún wá ní àwọn irinṣẹ́ so abatu soda kọ́ ìdí ẹ̀ tó lórí dínà lára irinṣẹ́ rúkìá safaran lára irinṣẹ́ rúkìá lẹ́yìn náà amber oil lára àwọn irinṣẹ́ rúkìá so torí pé àwọn àlìjẹun ló burúkú ìtàn máa tàkì àwọn èèyàn yìí ẹlẹ́gbìn ni wọ́n kórìíra nǹkan tó bá mọ́ àbí nǹkan tó bá ń ṣéǹtì tó bá ń dà wọn tó dùn wọn kò lè rẹ so àgbẹ̀tà bá fẹ́ ṣe rúkìá yẹn a gbọ́dọ̀ fi tùràrí tó jẹ́ olóòórùn lórí pé níta fẹ́ dé lára àwọn èèyàn ṣètánì tó dá àkọ́kọ́ máa ṣe lè Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illallah tábà ti pè é a pèrún sí létí ọ̀tún a sì pèrún sí létí òsì lẹ́yìn bàtà ti lo àwọn irinṣẹ́ yẹn ni abatu sodawo abatu baraka ó yàtọ̀ síra wọn abatu sodawo yàtọ̀ sí abatu baraka o ó jọra wọn ní ṣùgbọ́n yàtọ̀ abatu sodawo tó abatu baraka tó wọ́n tá a bá fẹ́ lé àlìjàn ló gbẹdọ́ bá sọ́bọ̀ abatu baraka ló dáa jù tó máa jẹ́ ọkọ̀ ilé ẹ̀ tó ẹni tí a fẹ́ ṣe fún a ti prepare kalẹ̀ a ti ka gbogbo àwọn orúkọ ọlọ́ọ̀ta àwọn ṣùwáwì kùrìsíù àti ká sí àpèrún sí gẹ́bà àti ká afa síkútù ànàmọ́ alákínà fún àbàṣà wàhánà pínlẹ̀ láti ìjàwó náà àti ká sí àkà àwọn nǹkan mẹ́ta sínú ọ́ìlì yẹn la máa fún ẹni tí àtàkì dà láàmú àfún àfipá lórí àwọn tá à ń pè ní mùsọ́ọ̀ tẹ́lẹ̀sìn àfipá lórí àfipá gbogbo àti àwọn abẹ́rẹ́ ẹsẹ̀ àwọn àtọ́jú safaran yẹn á jẹ́ ọ́ìlì àfèsì lábíyá abíyá ọ̀tún lábíyá òsì àwọn àwọn pàṣẹ fún dínú ẹgbẹ́ ẹsẹ̀ ní kó gbà jáde o lórí ẹlòmíín wà tí dínú bá jáde nínú ara rẹ̀ ó lè fọ́ lójú afọ́ lójú gbé tó bá gbọ́ ojú jáde kò ní rí nàmọ́ láyé ẹlòmíín tí dínú bá jáde lára rẹ̀ ó lè gba etí jáde tó bá gba etí jáde kò ní gbọ́rọ̀ mọ́ láyé ẹlòmíín tó bá gba ẹmú jáde kò tó fi mú gbóòórùn mọ́ láyé tó bá gba ẹnu jáde ẹlòmíín lè mọ́ fẹnu yẹn ó lè mọ́ rẹnu yẹn fi sọ̀rọ̀ tó ló fi já sí pé àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ kó bí ara ṣe nínú Islam kí ṣe pé à ń kéwù à ń lọlé kéwù nígbà bá lọlé kéwù tó bá lọlé kéwù tó bá dé kí ló fẹ́ fi ṣe wàá kọ́ ìyá bí táwọn àjẹ́ ò bá jẹ́ okọ́ yẹn gbọ́ táwọn àlìjànú ò bá fún ẹ ní ààyè kó okọ́ yẹn gbọ́ tó bá wọnú ara rẹ̀ tó ń lọ tó jáde àwọn kan gbọ́dọ̀ wà ní ìṣáàjì pé kí wọ́n túyàn sílẹ̀ àwọn tó wá túyàn sílẹ̀ yìí lẹ́mọ̀ wá attack pé wọ́n mọ̀ nípa ẹ̀sìn wọ́n ti ké àwọn ẹnìkan sókè nígbà tí wọ́n ní àtàyà níjàlè jámọ́lù ìsámẹ́lì yáàtì ok ọ̀tọ̀ ní bọ́ọ̀mù àbá sì ṣe tú ọ̀tọ̀ ní bíbélù mọ̀síwìrì ṣe tú àwọn kan pè ní ọkọ̀
okùn tán fi di ọkọ̀ ojú omi àwọn kan pè ní ràkúnmí jámọ́lù jùmọ́lù so n tó o bá mọ̀ nípa ìdákẹ́ àgbẹ̀ yòlìkírúwà Rafiu Darajat Ọlọ́run tí ń gbé yàn ga wọ́n ní Rafiu Darajat Ọlọ́run tó ga ó wà lókè ó sì yí ọ̀nà máa mú tó ti yí ọ n táwa bá sọ àwa sọ ni Ọlọ́run ọba ní máa ń gbé yàn ga tó o bá ní báwọn ní tiẹ̀ ókè àwọn alùsùn náà bá jà máa wọ́n gbà pé aláwọ̀ fi sàmọ́rin àwa tún fi àgbà aláwọ̀ fi kúlẹ̀ mọ́ká gbogbo àyè lọ́lọ́wọ́ wa wọ́n máa sọ pé ọ̀dọ̀ ilé kan pèsè no kálukú lọ́lọ́run fún ní ìmọ̀ láàyè rẹ̀ so ìmọ̀ Kùránì ìmọ̀ kan tó jẹ dòndé ẹni bá sọ pé nítorí àbítọ̀ yìí lọ́rọ̀ ó ti kónú so kí ni mo fẹ́ yọ lò níbi tá a fẹ́ bá jáde pé rúkíyà eléyìí lákòókò tí a bá wá ní ìpèníjà bóyá kò rọ́kọ fẹ́ àbí kò ríyàwó fẹ́ àbí ó ní ẹran kórìíra ọ̀tọ̀ tún ní àwọn àyà a tún máa padà sórí yẹn tọ́lọ̀ bá fún wa lórí ọ̀fẹ́ bóyá ní sátọ̀dé lágbára Ọlọ́run a tún kọ àwọn kílẹ̀ fún àwọn tí ó bá wúlò fún so àǹfààní wà fẹ́ ní bọ́dì mo ti sọ́rí láti wá kọ́ ẹ̀kọ́ ẹ wá kọ́ ó ní gbogbo òrùfù àbùjádíà ló ní màlẹ́kà gbogbo àyàmù àsìkò yìí ọjọ́ méje tó wà ní ayé ọjọ́ kọ̀ọ̀kan ní màlẹ́kà tiẹ̀ wọ́n ní Hawanu Harili so àwọn alátìlẹyìn lẹ́lẹ̀ olóko tó ń jẹ́ àwọn Rawaniya tó ń bẹ lágbèdè méjì sánmọ̀ sílẹ̀ olórúkọ tí wọ́n jẹ́ àwọn màlákùlẹ̀ wíwí tí wọ́n ń bẹ lókè olóko tí wọ́n jẹ́ ìyẹn gbọ́dọ̀ nímọ̀ kó tó lè máa fọ́ gbáyà yìí pé ẹ wá sọ́dọ̀ mi bá a ṣe wà bí ní ìsìn a kì í jó oògùn pẹ̀lú ìtakò oògùn tí bá ṣe aráàbò tètè àwa ò kì í jó oògùn tí ẹ sáàyè ẹ lọ́dọ̀ wa ń bí so à ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí ẹ ṣe lè dágbé ayé tí ò ní máa ṣe fáìbára káàkiri tí ó máa dágbé ayé tí ó sì máa jẹ́ àfà so lórí ìdílé Ọlọ́run alágbà yóò ṣàánú gbogbo wa ìlànà tá a fi wọ́n gbà ṣe rúkìá tí a bá ní spiritual attack polisiw ẹ̀rí pa ti ka àwọn irinṣẹ́ àti ka tẹ̀bárántí kí ni ta kọ́kọ́ kà. Abatu Sauda Abatu Baraka ṣùgbọ́n Abatu Baraka yẹn ó tún powerful ju Abatu Sauda tó gbogbo ẹ̀ ní ẹ̀yin ọmọ kí ó náà ti mọ̀ ó ní iṣẹ́ tá a mọ̀ fi mọ́ wù wá nínú ìṣe àti sàfàrà gbogbo ẹ̀ náà la máa sọ fún wa la máa ṣe experiment ẹ̀ fún wa so tí jíìnù bá wà lára èèyàn tó bá practice ẹ̀ báyìí wọn bí aláya jíìnù náà dà kó máa jáde ọ̀pẹ̀rù létí ọ̀tún ọ̀pẹ̀rù sí létí òsì so kì í ṣe káàmọ̀ lọ́sẹ̀ sétí òsì ìrun náà lọ́ọ́ pé tó ti yọ nísìn so àwọn ìlú náà ní ọ̀sẹ̀ káàmọ̀ náà ìrun náà ní ẹ̀mí so ọwọ́ aka kùrìsíù ọkà lẹ́ẹ̀mejì ọkà ọmọ sàkẹ́yìnì yẹn ní kúlẹ̀ oṣù méjèèjì ọkà ọ̀nà mẹ́ta síjọ títí inú ẹ bá sọ́pọ̀ ni o ọwọ́ àsìkò ọ̀nà ìbẹ̀lẹ̀ tó wá bẹ̀rẹ̀ ṣẹ́ títí inú ẹ bá sọ́pọ̀ ọmọ ìtúnwà kí n ṣàpèjúwe fún ẹ so tó bá jẹ́ pé ní tá a fi rán tó lè yí ohun padà so níbi irú bíi ẹ̀mọ̀ gbà afásíbù ádámù alágídá abàtà wàhánà pé ilé lára tó jà ó nà hírú jágbàlá ọ̀tọ̀ Ọlọ́run ti ń bẹ lára alágbèjọ ọlọ́gbẹ́jẹ kó máa jáde so tó bá ń pìrìtẹ́ndì ẹ̀tún gba lẹ́yìn báyìí hírú jágbàlá afásíbù lẹ́mọ̀ ká ánàmú alágídá fún abàtà wàhánà pé ilé lára tó jà ó nà ẹ̀ máa sọ pé hírú jágbàlá ẹ̀wì bẹ́ẹ̀. ẹ wà máa bí ẹni léèrè pé ǹjọ́ dá mi mọ̀ tó ẹgbẹ́ jù nìyẹn ti jáde kó jẹ́ ọmọ bíbí inú yín kó jẹ́ ọmọ kí oyin yóò máa wòye báyìí ó lè máa sọ pé mo ti jáde o ẹ̀ sì nígbà ẹ wà bí léèrè pé kí lórúkọ mi kò ní mọ̀ ẹsẹ̀ tó á bẹ̀rẹ̀ ẹ máa ka afa àti kútù yẹn àti kùrìsíù ẹ máa kà lẹ́gbàá tẹ̀ ti ṣe gbà wọ́n ilé tẹ̀ ti dáwọ́ ìbìtì lára
tó bá stọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ yóò jáde ẹ wà mọ kébì ẹ mọ sọ fún ẹsẹ̀ ni ó gbà jáde o ẹsẹ̀ ni ó gbà jáde o tàbọ̀wọ́ ẹsẹ̀ ni ó gbà jáde o tàbọ̀wọ́ ẹsẹ̀ ni ó gbà jáde o má gbójú jáde o má gbétí jáde o tó o bá gbà ojú jáde tó o bá gbétí jáde iná ó ju ọ ní sinmi iná ó ju ọ ní gbádùn mọ́ láyé bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ayé ọlọ́dẹ ti kà gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ń sọ ti dàṣẹ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe dúkìá máa kírun dédé ọgbọ́dọ̀ máa kírun dédé ọgbọ́dọ̀ máa sin Ọlọ́run dáadáa torí jéènù yẹn ọmọ akọ́ lè pàjùdà sí ọ pé níwọ̀ tó kì í kírun àṣírí tú ìlú ẹ̀ tó fẹ́ ṣe dúkìá wọn ṣé ọ̀rọ̀ pé mi mẹ́rin ìwọ aláfòsí tó kì í kírun tó kì í sí lọ́rọ̀ ìwọ àfáà àti ìwé jẹ́ nọ́mbà yìí torí pé orúkọ Ọlọ́run tó ń kà yìí tí wọ́n bá ti kà pẹ̀lú ìdọ̀tí ó máa èkéèsì ẹ̀ ó dàbí ìwọ tó jẹ́ kírímínà tó lọ fẹjọ́ èèyàn sùn lọ́dọ̀ ọlọ́pàá ẹni tó fẹjọ́ sùn tó àròjọ tẹ́jọ́ yẹn wá fífọ̀ rẹ̀ tí wọ́n kó máa yí kéèsì dàlẹ́ ẹ lórí wọ́n ní pé iṣẹ́ tá à ń wí àfihàn ni o ẹni tí wọ́n bá fihàn mọ́ dé díẹ̀ kó ń díẹ̀ lórí ìdílé ọ̀nà pọ̀ níbi iṣẹ́ àfá o ọ̀nà pọ̀ ní tí wọ́n bá rí ní kó faramọ́ kíní kan Rafiu Darajaati sílẹ̀ àrísì Ọlọ́run tí ọba òkè ló wà sílẹ̀ àrísì kábàkábà ẹni tọ́rọ òye Rafiu Darajaati ọba tí gbé nígbà Ọlọ́run ní òní Rafiu Darajaati òun lọ́ba tí gbé yẹn lẹ́kọ̀ọ́ sílẹ̀ àrísì òun ló ní àga lálàsì ó lọ bá wọn bọ́ bá sì ní pé wọ́n ti rí ni pé Rafiu Darajaati sílẹ̀ àrísì yòlìkírú àmì àmúrí àlámọ̀ yẹn ṣáà yìí máa ju ẹ̀mí nínú ẹ̀mí yẹn tàwídù wà ńbẹ̀ nínú ẹ̀mí yẹn àṣeyọrí wà ńbẹ̀ tí ó jù fún ìwọ máa tú yẹn lẹ̀ rúgà náà ni mo rò pé ń gbọ́ Al-Quran ó pín yẹlẹyẹlẹ bó bá ṣe yé wọ ní kọ́ ṣe bẹ́ẹ̀ kọ́ máa àtàkì àgbàlagbà kọ́ máa lọ fẹ́ ṣe kọ́lẹ́sàn fún àgbàlagbà ọ̀ rí pọ̀ gbọ́ ẹran tí báwọn aṣáájú ṣe ní bọ́n ṣe kọ́lẹ́sàn fún bàbá kan tí ò máa lọ aláṣẹ bàbá yìí ti mọ̀ pé ẹ̀yin ó tọ́ kí ó lọ́dọ̀ tiwa ní kí ṣe pé ẹ lè kó àwọn akéwù àwọn bàbá yìí ò tó bẹ́ẹ̀ àwọn afá yìí ò tó bẹ́ẹ̀ alọ́tún bá mi kàá bà sọlọ́ àṣàánú fún wa nílànà rúkìá ó ṣe wà ní ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa rúkìá ẹ̀já mi ẹni bẹ́ẹ̀ kọ́ àwọn nǹkan táwa ń ṣe lọ́dọ̀ wa ni látọdún tọ́lọ̀ ti gbé àdìdé ní àbáwá sọ́dọ̀ wa àṣèrúgbà irinṣẹ́ a ní irinṣẹ́ lọ́wọ́ ó ní irinṣẹ́ àwọn àfáà yìí tán ṣe rúkìá fún yàn sán ṣàṣeyọrí rí sí wọ́n ṣàṣeyọrí rí tó torí délé ẹjá bẹ̀rù Ọlọ́run lórí gbogbo tá a bá ń ṣe Allahumma hadina fima hadaita wa tawallana fima tawallaita Allahumma ansur al-islam wal muslimin Allahumma asil ash-shirka wal mushrikin برحمتك يا رب العالمين لا حول ولا قوة إلا بالله